Yorùbá dìde àwọn Ọbásanjọ́ yẹn gbogbo ló máa dìde pẹ̀lú gbogbo wọn pátá àgbàgbà Yorùbá kan máa lọ sí British báwọn lọ àwọn Ìgbò náà agbátẹ̀lé wọn bí àjọṣe wa ti tán kókó ní káwọn máa pín lọ. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. A kú bójú ọjọ́ ṣe rí o, a sì kí yín káàbọ̀ sórí ìkànnì Pavilion TV. Kókó tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ó dá lérí ohun tí ìránṣẹ́ Ọlọ́run alààyè sọ. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Ọlágoróyè Faleyimu. Ohun tí wọ́n sọ nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún yìí. Ìránṣẹ́ Ọlọ́run mà ti sọ̀rọ̀. Wọ́n ní kò sí ẹnikẹ́ni nínú àwọn olùdíje mẹ́tẹ̀ẹ̀ta tí yóò dé ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Pé kódà gan ìdìbò tọdún yìí ó ní yóò yọrí sí pínpín orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ẹ̀yà Yorùbá kò lè ṣe ẹrú fún ẹ̀yà kankan. Tí ẹ̀yà Yorùbá ò bá sì ti di ààrẹ kò sí ẹ̀yà míì tó lè ṣe mọ́. Ọ̀rọ̀ ńlá leléyìí o. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run fúnra wọn. The president mo sọ fún yín mo ti sọ́bọ̀ láti before kì í ṣe yé àyè mo ti ń sọ́bọ̀ 2 years ago mo ti ń sọ́bọ̀ tí mo dẹ̀ ti sọ́rọ́ fi kàn bá àtìkú tí tó máa fi kú kò ní jẹ president kò ní sí president nínú wọn wọn á dìbò fún PDP wọn ní gbé ìjọba fún PDP o. ẹ̀kọ́ tá a máa sọ fún àwọn Nàìjíríà nígbà tó bá bẹ̀rẹ̀ kọ́ máa jà kọ́ máa bà nǹkan jẹ́ wọ́n ṣe bá nǹkan bí jẹ́ bí ayé Abíọ́lá ìbò yìí máa rí bí ìbò ayé Abíọ́lá ni torí bí ó bá wọlé yóò àwọn náà tó dẹ̀ nígbà kò ní àwọn nígbà àwọn ò ní jẹ́ kó fọ̀ kò sóhun nǹkan tó wà ń bẹ tí ó mú ṣẹlẹ̀ ayé Abíọ́lá ẹ̀yin lẹ́ máa bára yín jà tán ní Amẹ́ríkà ń kó bọ́ǹbọ̀ kíní kan ayé Abíọ́lá jẹ́ ẹ̀rẹ́ Amẹ́ríkà ń bí bọ́ọ̀dì tí Buhari ò bá ti ṣe nǹkan tó ló ń ṣe anybody wọn lè fi ṣe tẹ́lẹ̀ so tí o bá tètè ṣe kinní kankan táwọn náà ti bá dé pé Yorùbá fẹ́ lọ nǹkan tó ṣẹlẹ̀ tán fi bí Ọbásanjọ́ wá ní ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ láyé Abíọ́lá ẹlòmíín sọ pé àwọn lọ gbé Ọbásanjọ́ lé wọn ọmọ líle yẹn líle tí Ọbásanjọ́ fi dé mo fẹ́ sọ fún yín lénìí nígbà tí wọn péjọba Fábíọ́lá tó ń ṣe gbogbo làwọn Yorùbá kan ti bẹ̀ sí ń gbé ìgbésẹ̀ báwọn fẹ́ máa lọ ní ọba ìlú ìbò ránṣẹ́ sí wọn ní oko wọn ti dé bí o. Ọbásanjọ́ nìyẹn tọ́ba ti gbé Ọbásanjọ́ wọn ṣègùn tọ́ba ti gbé bọ̀ fún president fún Yorùbá kò ní sí wàhálà mọ́. Yorùbá ní kọ́kọ́rọ́ Nàìjíríà o. Yorùbá ní o ti jẹ́ kí ìbò lọ tí Yorùbá ti sọ fún òun lọ sọ pé tí àjọṣepọ̀ wa tí Yorùbá ti bá wọ̀ kó ní kálukú kan pínyà. So gbogbo ẹ̀ náà làwa wọ́ọ̀ṣì fídíò torí ọba méjì ló lọ nílẹ̀ Yorùbá Sàládé Tẹ̀rùn Ọlágbègìdì second àti Adésọjí Adérẹ̀mí ní ọba méjì tó lọ nígbà tó máa gbòmìnira Nàìjíríà so gbogbo fídíò ẹ̀ náà ṣe nígbà yẹn náà tó ti yẹ so bí ọ̀rọ̀ ibẹ̀ yẹn ṣe dé nìyẹn kò síjà tí Yorùbá wá ti gbéra gbàgà ó tán Nàìjíríà fọ́ nìyẹn tó ti yẹ ní eléyìí àwọn àgbààgbà Yorùbá máa ṣe kéde wọ́n gbéra eléyìí tó kí oníkálukú kò sọ tẹ́lẹ̀ pé kò sẹ́ni tó máa rú ní ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.